ti gbọ́ eré ìdárayá tó yanrantí ìròyìn ní kúnkún ibẹ̀ la ó ti gbọ́ Pep Radio òun la fẹ́ máa gbọ́. Pep Radio station àyè dáradára láwùjọ àwọn akẹgbẹ́ rẹ̀ má gbé pọ́n bẹ́jọ. Pep Radio ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wa ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó bugbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ filẹ̀. kọ́kìlá wà ní sẹ́yìn àgbàdì lọ́la. àní ojí ó yá má jẹ́ kọ́kànnà kándù sí ẹ lọ́sẹ̀. ẹ̀rín tó ń fọ́ fún gbòòrò ayé àwọn kan ń fọ́ fún ẹ máa fọ́ o oníkàlùkù ló ní style tiẹ̀ oníkàlùkù ló lára tiẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ̀ o ọba tó fún mi lẹ́bùn tèmi tí mò ń lò bà mí má jẹ́ kí ràwọ̀ kó kú mọ́ mi lára o ọlọ́run ọba mi jọ̀ọ́ ìmọ̀jọ́ èmi mà bẹ̀bẹ̀ lóòrọ̀ tòní ọlọ́run ọba mi kábíyèsí má jẹ́ ń fara sínú kú ògòdè èmi pin ọlọ́run ọba mi má jẹ́ ó jẹ́ ti tèmi àtèmi fẹ́mi kọ́kọ́rọ́ àti gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá títí tó fi dórí gbogbo àwọn tájọ ṣe tí ó fi dùn lóòrọ̀ tòní tí gbọ́ngbọ́n dẹ̀ fi darapọ̀ mọ́ ẹ mọ̀ pé kò sọmọ náà tí ó jọṣẹ́ ìkànnì tó ṣe dáadáa nígboro ayé ìkànnì tó ń sọtán ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tí ò gbàgbé àwo síbẹ̀ Pep Radio Pep TV ìkànnì tó ṣe dáadáa nìyẹn o tó tayọ gbogbo akẹgbẹ́ pátápátá ibẹ̀ láwà tá a ti ń nú tá a dẹ̀ ti ń dára dáadáa lórúkọ gbogbo àwọn tá a jọ ṣe tí ó fi dùn lóòrọ̀ tòní ẹ ti mọ̀ pé studio manager tó ṣe nọ́mà tó dẹ̀ ṣe dáadáa ni
ó pọ̀ yẹ́yẹ́ is plenty o ó dùn níta ó tún dùn dénú ó dùn délẹ́délẹ̀ kàn bá gbá mi àwọn wo àwọn tó ní àrí it's okay Adédoyin Sọlá Deborah Peters àjọṣe tí ó fi dùn tí gbogbo òfin kan sí ni ẹ rí producer mi tó ń ṣe nọ́mà HOA Anna Ọpẹ́mípọ̀ Adélẹ́yẹ ọmọ fọ́ bàjẹ́ fún aláì Ṣẹ́gun Ọláyẹmí ọmọ mi afúnni gbójú ń bẹ̀ afúnni fọ̀gẹ́ẹ̀tì ẹ̀ mi ní gbọ́kú ẹlẹ́pà tèmi nìyẹn ẹlẹ́pà tó ṣú ọ tèmi dire títí tó fi dórí ṣídà tó fi dórí Dẹ́bì Olúchi àjọṣe tí ó fi dùn ní o òyà lórúkọ ọ̀gá iléeṣẹ́ wa nọ́mbà 1 tiwa níkànnì Dr. Taiwo Adésọjí Isaac mi ní gbọ́kùn yín sà àti gbogbo àwọn tèmi àpọ́nlé Abdulsalam ń bẹ ń bí ọmọ mi dáadáa Olúwafẹ́mi Adéyẹmọ ló kọ tèmi Fẹ́mi kọ́kọ́rọ́ tí ò ṣe é jí gbélé lẹ́yìn kọ́kọ́rọ́ Elédùmarè gangan ni ẹ mọ̀ pé mi ò ní kí ó dà mi ò dẹ̀ ní security mi ò rówó gbà á torí pé mo ní bàbá ńlá kú bàbá security tó ju security lọ ni Ọlọ́run ló ń ṣọ́ mi Fẹ́mi kọ́kọ́rọ́ ẹ ti mọ̀ ẹ jẹ́ máa mú báyìí kí n bẹ̀rẹ̀ láti ìròyìn eléyìí tó jọmọ́ orílẹ̀-èdè bàbá tèmi Nàìjà ìwọ́n máa gbàbẹ̀ gbéra lọ sílé òkèrè ẹ ti mọ̀ pé gbéra lórí ọ̀dàn lélẹ́yìí bẹ́ẹ̀yìn ò bá lọ gbéra tó lọ ń gbéra wọ́n kàn máa ká mọ́ bẹ́ẹ̀ ni wọ́n á dẹ̀ lọ gbẹ̀rú látẹ̀yìn. torí pé àjọ àwọn tó ń mójútó eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè Nàìjà wọ́n ti fi léde o. èyí àjọ NPFL ní Nigeria Professional Football League. ẹni tó jẹ́ balógun tàbí kí n sọ pé alága ẹni tó jẹ́ alága ẹ̀yìn àjọ tó mójútó líìgì orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yìn League Management Committee ní LMC. wọ́n ti fi léde o wọ́n ní sẹ́ẹ̀rí àti àjọ NPFL àtàjọ Racetrack Media Nigeria wọ́n ti jọ ṣe kíni wọ́n ti jọ tọwọ́ bọ̀wé àdéhùn kódà partnership tó ga ayáta ó ti wà láàrin àwọn méjèèjì o torí pé kíni Racetrack Media yẹn àwọn náà máa ń gbé nǹkan sórí afẹ́fẹ́ àwọn kẹ̀dẹ̀ lélẹ́yìí wọ́n ti darapọ̀ mọ́ àjọ NPFL èèyàn láti promote ẹ̀ ní o gbogbo léègì Nàìjà láti máa gbé sórí afẹ́fẹ́ kódà wọ́n máa stream live ẹ̀ gbogbo èèyàn ló máa wò ó káàkiri ilẹ̀ àgbáyé ẹ̀yẹn ní gbogbo ìgbà sọ́mọ́ ti ń láǹfààní àti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni live matches wọ́n máa stream live ẹ̀ kódà wọ́n tún máa market ẹ̀ dáadáa káàkiri. èèyàn làjọ NPFL òun náà fi ń léde o pé ní kété tí kìíní ní kété tí líìgì ilẹ̀ Nàìjà bá ti bẹ̀rẹ̀ òun náà ni àdéhùn tó wà láàrin wọn yìí òun náà ló máa fẹsẹ̀ múlẹ̀ tó òun náà máa gbìnàyà. ó yá láti bẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà tá a bá ń sọ̀rọ̀ nípa àjọ àjọ tó mójútó eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè Nàìjà náà ni ẹ̀yìn àjọ NFF Nigeria Football Federation ni mo sọ nípa Amaju Melvin Pinnick ó ti fi léde o oníṣẹ́ rí ẹgbẹ́ gbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ẹ̀yìn Super Eagles ni wọ́n máa ṣe kíni wọ́n máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ méjì eléyìí tó wú tatata ni o torí pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè tó ṣe dáadáa tó ní fún lẹ́ẹ̀kanná ẹ̀yàn lórílẹ̀-èdè Nàìjà ni èèyàn nílẹ̀ adúláwọ̀ ni gbogbo ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní fún lẹ́ẹ̀kanná dáadáa wọ́n fẹsẹ̀ múlẹ̀
pa ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ivory Coast àtẹgbẹ́ agbábọ́ọ̀lù Tunisia tó bá ti ń dọjọ́ kẹsàn-án ẹ̀yìn oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ní October 9. ó ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ti àgbọ̀jẹ̀ Super Eagles àtàwọn àti Ivory Coast ni wọ́n á jọ wàá kò wọ́n á jọ jọ̀ ń kó tó gbọ́ wọ́n á jọ wọ ṣòkòtò kan náà wọ́n á jọ wòyá àjà lórí pápá ni. bákan náà tó bá ti wá ń dọjọ́ kẹtàlá ẹ̀yìn ọjọ́ kẹrin síra wọn ni o nínú oṣù October kan náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ Super Eagles wọ́n tún ṣe kí ni wọ́n kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tunisia wọ́n jọ máa tu nǹkan síra wọn lójú ni o. ìfẹsẹ̀wọnsẹ̀ méjèèjì ìlú Austria orílẹ̀-èdè Austria ló ti máa wáyé. ó yá láti bẹ̀ ẹ̀jẹ̀ ń tàtà pínṣẹ̀ torí ìròyìn pọ̀ ńlẹ̀ dáadáa kí n máa lọ́ọ̀lì òkèrè. ní kété tí n bá ti gbé bọ́dì mi tí n bá ti wọlé òkèrè ìròyìn mẹ́ni méjì máa ń mú lẹ́yìn tí n bá ti mú ó ń làwọn àyànnà náà bí agbórí wọlé o táàjọ máa ṣe kí ni táàjọ máa gbọ́n gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́. ẹ̀yìn Àdìó Ayọ̀dèjì àtàyọ̀dèjì olówó òkò ọ̀run ni àwọn méjèèjì dúró dẹ́síkí wọ́n dúró re o. ẹ jẹ́ ń jà yín bẹ́tà torí pé nínú ìdíje ti Spanish La Liga àwọn release clause eléyìí tó wà lórí àwọn agbábọ́ọ̀lù báwo àwọn tó wọ́n dáadáa àtàwọn tí ó tó tẹ̀lé wọn bẹ́ẹ̀ ẹni tí release clause ẹ̀ wọ́n jù ẹ̀yẹn lórílẹ̀‐èdè Spain ni nínú ìdíje ti Spanish La Liga mo sọ nípa Karim Benzema ó ní release clause ẹ̀ ló wọ́n jù tán bá fẹ́ gbé kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid owó tó tó €1 billion ó ní release clause Karim Benzema ṣẹ̀wárí Antonio Griezmann agbábọ́ọ̀lù ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona yẹn bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbé bẹ́gbẹ́ agbábọ́ọ̀lù kankan bá fẹ́ gbé €800 million òun ní release clause ẹ̀ lápá abẹ́ Luka Modric €750 million òun ní tiẹ̀ ṣẹ̀wárí Lionel Andres Gusiti ní Messi Thibaut Courtois Vinicius Junior Isco àti Asensio ṣe ara wọn márààrún yẹn €700 million òun ní release clause tó wà lórí wọn o. Gareth Bale Dani Ceballos Toni Kroos Sergio Busquets Sergio Roberto Piqué títí tó fi dórí Alba €500 million òun ní release clause tó wà lórí tiwọn. De Jong àti Philippe Coutinho €400 million òun ní release clause tiwọn. ẹ wá rí Felix ń tiẹ̀ €350 million òun ní release clause tó wà lórí ẹ̀. bẹ́ẹ̀ ló ṣe jẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa top 7 most expensive release clause ìyẹn nínú ìdíje ti Spanish La Liga. ó yá lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal mo gbà lọ ṣẹ́ẹ́rí ní kété tí n bá ti mẹ́lẹ̀ yìí ẹ sábà ń gbé wọn wọlé àwọn àyànnà náà mi tó ṣe dáadáa. inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ibẹ̀ mo wọ̀ lọ báyìí torí gbẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n ti yọ̀ǹda ẹ̀ ní ẹ̀yẹn Socrates Papastatopoulos wọ́n ti tà á ẹ̀yẹn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli ni pẹ̀lú owó tó tó kíni owó tó tó £8.5 million. òun ló ta Socrates Papastatopoulos èèyàn lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ni. ẹ wá gbọ́ o báwo náà ṣe jèrè gan-an báwo lẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ṣe jèrè èèyàn lórí Socrates Papastatopoulos ṣé ẹ mọ̀ pé nígbà tán gbé wá sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àdéhùn ọlọ́fẹ̀ẹ́ ló bá dé. wọ́n wá tà báyìí wọ́n tà ní owó tó tó €8.5 million nínú transfer fee rẹ̀ ẹ mọ iye tó ń jẹ lérè ni wọ́n jẹ́ £4 million òun náà jẹ lérè ẹ̀ṣẹ̀ yẹn lé ní.
àwọn owó tó yẹ kó máa san fún ẹ̀yẹn wages ẹ̀ ní owó tó yẹ kó máa gbà lọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tí wọ́n ṣí papọ̀ eléyìí tó yẹ kó tún gbà lọ́wọ́ Arsenal ni wọ́n ti ṣì mówó tán fi tà á ó máa lọ gbà nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli ẹ̀yẹn jẹ́ £4.5 million. Arsenal wọ́n mọ bísínẹ̀sì ṣe bàjẹ́bàjẹ́ wọ́n gbọ́mọ lọ́fẹ̀ẹ́ wọ́n tà á ní £8.5 million. ó yẹ láti bẹ̀. ó dínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United torí pé ọmọ wọn tuntun eléyìí tó ṣe gbé ni èèyàn Van de Beek ó ti sọ̀rọ̀ síta ó sọ̀rọ̀ nígboro ayé oníṣẹ́ rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United èmi ti ń ronú láti darapọ̀ mọ́ wọn tipẹ́tipẹ́ kódà inú mi dùn láti darapọ̀ mọ́ wọn ni o. pẹ̀lú ọjọ́ orí tó ṣì wà lára mi tí mo sì kéré dáadáa àti pé kí ni àwọn tó ti gbá bọ́ọ̀lù ń bẹ̀ tẹ́lẹ̀ rí ni èèyàn bíi Van der Sar, Van Persie, Van Nistelrooy, Stam àti Blind àwọn tó jẹ́ síwájú mi lórílẹ̀‐èdè Netherlands tó ti gbá bọ́ọ̀lù nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé ibi tó dáa èèyàn fún mi lásìkò yìí ni. wọn náà àwọn àyànnà náà ní tó ṣe dáadáa orí pé ọ̀rọ̀ gbogbo báyìí lórí alábàáwọn ni ẹ mọ̀ pé Lionel Andrés Gustin Messi àtòun àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ọ̀rọ̀ wọn kọ́ ló ń ṣàánú ni ọ̀rọ̀ wọn ló gbàgbóró tó gba gbogbo ògbóró káàkiri ilẹ̀ àgbáyé báyìí lórí pé nǹkan míì tún ti jẹyọ lánàá o nígbà tí bàbá rẹ̀ ẹ̀fọ́ George Messi ẹni tó tún jẹ́ kíni tó tún jẹ́ agbẹnusọ fún Lionel Andrés Gustin Messi ìgbà tó bá Josep Maria Bartomeu ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tó ń jọ ṣèpàdé tán ẹ̀yẹn lánàá ọ̀rọ̀ tún bẹ́yìn yọ o ẹ bá ń kí àwọn aráalé látàpá àbí. ẹ káàárọ̀ ẹ̀yin aráalé a dẹ̀ dúpẹ́ pé ẹ wà ń bẹ̀ fún wa àwa náà lẹ́ẹ̀ máa rí ẹ̀yin náà láà máa bá ojú tó tún rí ọjọ́ tuntun àtòṣù tuntun láyé àtàláfíà àdúpẹ́ pé Ọlọ́run dá wa sí. akí àyìn tí ẹ̀ ń wò wá nílé àlàáfíà àti ìdùnnú ni yóò máa jẹ́ tiyín o àdẹ̀kí iléeṣẹ́ pep bí wọ́n ṣe ń gbà wá lálejò ní ọ̀pọ̀ ìgbà iwájú ní ọ̀pá àbìtì àwọn náà máa rí sí ẹ gbádùn wa dọ́ba lónìí. ẹ káàbọ̀ olùkọ́ni Àdìó Ayọ̀dèjì jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín lánàá òun ni ìpàdé alágbára tí ó lékè nkà tó lákàkì ló wáyé láàrin ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Josep Maria Bartomeu àti ẹni tó jẹ́ agbẹnusọ Lionel Messi tọ́lọ́n tó wájú ó jẹ́ pò náà tún ni bàbá rẹ̀ tó ṣọlọ́kọ̀ rẹ̀ wá sáyé ìyẹn George Messi ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ń jẹ́ kí agent Messi ó mọ̀ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona sì nílò Messi olùkọ́ni Ronald Koeman Messi wà nínú plan rẹ̀ àwọn fẹ́ kó dúró àwọn ò ta Messi kódà àwọn fẹ́ fún ládéhùn ọdún méjì sí bàbá ní irọ́ o ọmọ tèmi ń pé bọ́dí ẹ̀ o ọmọ tèmi ń lọ kúrò ní Barcelona o ìyẹn túmọ̀ sí pé kò sí àjọsọyépọ̀ nínú ìpàdé yẹn bẹ́ẹ̀ ìròyìn míì tí wọ́n ń jáde láti orílẹ̀-èdè England láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ẹni tó jẹ́ àwọn tó ní Manchester City wọ́n sọ pé àwọn mọ̀ pé àwọn ò lè rí Messi gbé lọ́fẹ̀ẹ́ lóòótọ́ ó fìfẹ́ rẹ̀ hàn pé òun fẹ́ wá sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ṣùgbọ́n yóò wu àwọn kó jẹ́ pé next season nígbà tí contract ẹ̀ tó bá ti tán pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ni yóò máa bọ̀ sọ́dọ̀ àwọn torí owó tí ó wà lórí ẹ̀ Pep Guardiola tó jẹ́ olùkọ́ni Messi tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ti gba Messi níyànjú pé aláyé dúró sínú Barcelona kó parí contract ẹ̀ kò sẹ́gbẹ́ agbábọ́ọ̀lù tó lówó tí wọ́n fi gbé ọ báyìí olùkọ́ni Àdìó Ayọ̀dèjì pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí Messi àti Barcelona báyìí
ibo lẹ wò pé nǹkan fẹ́ yọrí sí. pẹ̀lú ìwòye tèmi àti bí ètò ṣe lọ ní àná èmi rí bígbà tó jẹ́ wípé 50-50 chances òun ni ó wà fún Lionel Messi tá bá wò lánàá ìgbà tí wọ́n ń ṣèpàdé yẹn ìpàdé yẹn lọ sí ibi kùnkùndùn ẹ rí wípé Bartomeu kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ju wípé ní ojú ẹ̀ ẹ rí i pé omi fẹ́ lérò òun gan feel sober ó feel pé òun ṣe àṣìṣe ńlá láti lè má fún Messi ní ààyè láti jẹ́ pé kó tẹ̀síwájú tẹ́ bá dẹ̀ wò dáadáa èmi rí ìgbésẹ̀ gẹ́gẹ́ bàtọ́ yẹ pé akin ẹ̀ ó ṣojo akin Bartomeu ó ṣojo because say somebody like him ó yẹ kó lè stand lórí decision lóòótọ́ àwọn èèyàn. kí ni decision ni wípé ó fẹ́ kí Lionel Messi kó kúrò. torí ó ti sọ tẹ́lẹ̀ pé òun ṣe tán láti resign kí Messi ò lè dúró. bẹ́ẹ̀ni òun náà mo fi sọ wípé ẹ máa gbọ́ mi. ṣùgbọ́n kò sọ sí gbòòrò pé kí Messi ò máa lọ. ẹgbọ́n kan tẹ́ ẹ sọ ń sìn òun máa resign tẹ́ bá mọ̀ wípé wọ́n fẹ́ kí Messi dúró. no ó ní tó bá yẹ pé Messi fẹ́ kó tó bá yẹ pé torí tòun ni Messi ṣe fẹ́ lọ òun ready láti resign. ẹ̀fọ́ wà kí n lẹ̀fọ́ láwo àbẹ́rọ̀ mi ò yé yín. àbẹ́yẹn bá ṣe wúro mọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àti olówó ń jẹja ṣé dẹ́bì mo olówó ń jẹja. àjẹpọ̀ ni ṣe rí tí mo kàn fẹ́ fàyọ ni wípé pẹ̀lú ìwòye tèmi kò yẹ kí ọ̀gbẹ́ni kí ó má lè stand lórí decision ní àná yẹn ó change ohun wípé òun gbìyànjú lájẹ́ wípé kí Messi ò sign ọdún méjì sí tó bá lè dúró lóòótọ́ àti lódodo tí Messi bá kúrò ní Spain value Spanish league yóò ṣe kíni yóò reduce but notwithstanding kò lè yẹ kó jẹ́ wípé odidi tíìmù ẹyọ kan péré ní wàá mọ pàṣẹ ní odidi ìlú kan pẹ̀lú ìwòye tèmi so bí nǹkan ṣe ń lọ nísìnyí. báyìí nísìn ní kúkúrú èdè pẹ̀lú gbogbo awuyewuye ìpàdé tó wáyé lánàá afẹ́ lè sọ pé padà forí ṣánpọ́n ni torí pé kò tí ì sí mutual agreement láàrin ọjọ́ dẹ̀ ń lọ pátì méjèèjì ọjọ́ dẹ̀ ń lọ ibo ni o fẹ́ ṣé Messi ó dúró. pẹ̀lú ìwòye tèmi èmi ò rò pé Messi máa dúró because nígbà tí wọ́n bí bàbá ẹ̀ last statement lánàá ó ní òun ò ní final say lórí ọmọ òun pé òun ló ní decision fún rẹ̀ láti take tí ọ̀rẹ́ bá jẹ́ sí jáde lẹ́nu àgbàlagbà tó tún wá jẹ́ pé òun tún ní manager agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ ẹ ti rí wípé mind game ni ó ń play fún wọn ó ti ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu wípé ntọ́mọ̀ òun sọ òun náà ni bẹ́ẹ̀ ni ó dúró lé lórí ni ó bá dúró lórí so láìpẹ́ láì jìnnà á rí Messi pé yóò kúrò ní agbábọ́ọ̀lù Barcelona. ọ̀gbẹ́ni olówó kò Adéo Ayọ̀dèjì ní láìpẹ́ láì jìnnà Messi ó kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ṣé lóòótọ́ ni. ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wò pé pẹ̀lú nǹkan tí Mario Bartomeu tóun àti bàbá Messi jọ sọ lánàá nínú ìpàdé wọn bàbá náà fi ń yé pé tó bá jẹ́ pé ọ́fà tó mú wá ọdún méjì ni pẹ̀lú àfikún owó tó máa gbà pàápàá jùlọ tó bá dẹ̀ tún máa lọ náà àwọn ṣetán láti tún reduce àwọn fi ṣetán láti mú kúrò nínú buyout clause ẹ̀ ṣùgbọ́n ó lọ síwájú ó lọ sẹ́yìn pẹ̀lú pé ó tún rọ̀ pé kó bá Messi sọ̀rọ̀ torí bọ́rọ̀ ṣe rí nsìn bàbá Messi náà dẹ̀ dáhùn pé Jorginho dáhùn pé òun ò lè gbẹnu Messi sọ̀rọ̀ pé kàn jẹ́ kó di èní ìyẹn lèmi wá kà pé second half of the meeting ó lè ní máa jẹ́ ó dẹ̀ kàn dẹ̀ tún lọ sí training pitch lénìí. bẹ́ẹ̀ni wọ́n náà cancel wọ́n náà máa retí Messi. wọ́n tẹ̀ wá cancel ẹ̀ wọ́n ti ní kò sí training fún Barcelona team mọ́lé ní pé àwọn ń retí àbọ̀ pàdé tán máa ṣe lénìí ní ìwòye tèmi bí Àdìó ṣe sọ ó ti fojú hàn ná láti náà láti ń sọ pé Bartomeu ń ṣe òṣèlú ni pẹ̀lú ipò yẹn bó ń ṣòṣèlú ni bí ìgbà tó máa sọ pé èèyàn kọ̀ tafà pé mo fẹ́ obi tí ọfà yìí máa dé dúró òun nìkan tó ń ṣe tá a bá gbé wò dáadáa pẹ̀lú pé Messi ń lọ sí Man City àbí EPL
advert rate EPL ti lọ 60% láláì tiẹ̀ jẹ́ pé wọ́n ṣe nǹkan kan rárá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìjẹta náà gbogbo kí náà ń pe wọn yìí sports kit. ìròyìn ṣì ń bọ̀ lórí ìyẹn náà. wọ́n ti forúkọ Messi wọn tó fi ń tajà. orúkọ Messi náà fi tajà. so pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí wọ́n ń ṣe níṣe pé àwọn fẹ́ kí Messi lọ. ó wá ku bọ́n ṣe fẹ́ jọ rìn ìjẹ́rin Pep Guardiola náà lọ bá Messi sọ̀rọ̀ pé ọmọ Catalonia làwa méjèèjì òun ò ní fẹ́ kó fi ìjà pẹ́ẹ́ta pẹ̀lú wọn pé kó kọ́ látara sí Ronaldo pé bó ṣe lọ tó dẹ̀ jẹ́ pé ó lọ tìlù tìfọ́n ni ó dẹ̀ ṣe ń padà bọ̀ náà sí Real Madrid pé wọ́n á ń wo àwọn matches wọn so eléyìí náà á mú kí Messi tún ro kàn pé kí lòun fẹ́ ṣe ṣùgbọ́n yan ti di àtúngún ọbẹ̀ dàtúnṣe so tó bá padà wá gbé wò lénìí pẹ̀lú gbogbo ọgbọ́n àtinúdá legal department wọn àti àwọn abánisọ̀rọ̀ tó ń kó jọ ní ìsìn ó máa á ṣe díẹ̀ fún wọn láti ro kàn pé àwọn lè so Messi mọ́lẹ̀ láti má kúrò ní Real Madrid ṣùgbọ́n Barcelona bẹ́ẹ̀ ni láti má kúrò nínú ọkọ̀ Barcelona ṣùgbọ́n igi kan ìdágbó ṣe ẹnìkan yìí sì ìjáwá dé gbogbo ọgbọ́n tó bá lè gbà náà ni lówòye tèmi náà kò bá ti dáa jù kí Messi lo sáà kan pẹ̀lú wọn. kó máa bá free transfer lọ. bẹ́ẹ̀ ni ní ìwòye tèmi ṣùgbọ́n ìgbà tó wà ńlẹ̀ yìí gbọ́n mi sí omi òtó tó wà ńlẹ̀ yìí Ọlọ́run á fún wọn lọ́gbọ́n àtòye láti kógojá. àmì bẹ́ẹ̀ ń tàwọn wòlíì rí àmì mo bá yín ṣàmì àdúrà àdúrà ṣéǹgbà tó ń bá máa ṣe second half of the meeting gẹ́gẹ́ bí olówó òkòòrùn ṣe sọ lábọ̀ ìpàdé tó máa wáyé lónìí eléyìí tó ti torí ẹ̀ wọ́gilé training láàrin George Messi bàbá Lionel Messi àti Joseph Mario Bartomeu kódà àti àwọn tó jẹ́ management yòókù nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona àbọ̀ ìpàdé yẹn ló máa jẹ́ àmọ́ bóyá nǹkan Tádé Ayọ̀dèjì sọ ni wípé òun rí i pé Messi ti kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona bóyá yẹn ló máa wá sí ìmúṣẹ ni tàbí ti olówó òkòòrùn tó lòun wíṣì I wish ó lòun wíṣì kí Lionel Messi ó dúró di sáà tó ń bọ̀ kódà kó lè ṣe dáadáa pẹ̀lú wọn fún sáà kan sí àbí bó ni kó ṣe dáadáa àbí kó kàn wà ń bẹ̀ lásán. kó ṣe dáadáa náà ni torí lílọ ẹ̀ náà club tó tún lọ náà ó tún gbọ́dọ̀ tún máa ṣe dáadáa náà tó máa fi rìtáyà. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Argentina wọ́n ti pe Lionel Messi ó ní àlàyé ọmọ mi mo fẹ́ kó o padà sílé o àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ń bẹ lórílẹ̀-èdè Argentina bíi Boca Junior mo fẹ́ kó o padà sílé o ṣé yẹn lè possible lásìkò yìí. kò tí Messi ò ti ṣetán àti rìtáyà. ṣé yẹn lè possible olùkọ́ni lásìkò yìí ni mo sọ. kí wọ́n ń ṣe lásìkò yìí. ó lè possible lọ́jọ́ iwájú ṣùgbọ́n kò ń ṣe lásìkò. ẹ má jà pẹ́ lórí ẹ̀. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ti wọ́n àwọn yà gbọ́n wọ́n lo àsìkò wọn dáadáa ní wọ́n lò dáadáa wọ́n jára wọn bẹ́tà wọ́n jára wọn normally. torí pé nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bá fẹ́ lọ́ọ̀nchí kíìtì wọn lánàá. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n fi orúkọ Lionel Messi wọ́n fi sí kíìtì tuntun tó lọ́ọ̀nchí. kódà advertising campaign tó ṣe èèyàn láti fi ṣe kíni láti fi lọ́ọ̀nchí home jersey wọn ni. àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n fi síbẹ̀ ibẹ̀ láti rí Lionel Andres Gusitini Messi ibẹ̀ láti rí Ousmane Dembele Antonio Griezmann kódà títí tó fi dórí Piqué Ter Stegen De Jong gbogbo wọn náà wà ń bẹ̀ pátápátá gbogbo wọn náà lo íméèjì wọn ẹ wá gbọ́ o tá a bá ńgbà tán wá kó lẹ̀ níwọ̀n 100% 70% eléyìí tí wọ́n tà tí wọ́n fi pawó wọlé àwọn tó ní íméèjì Messi ni eléyìí tó kù náà pín mọ́ra àwọn yòókù pín mọ́ra wọn lọ́wọ́ àwọn yòókù àwọn tó pọ̀ tó ṣẹ́kù ńlẹ̀ wọ́n pín 30% mọ́ra wọn lọ́wọ́ ẹ̀yẹn ń sọ fún wa pé àwọn olólùfẹ́ sì fẹ́ràn Messi dáadáa
kódà wọ́n fẹ́ kó dúró nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. ẹ̀jẹ̀ gbéra ká kúrò ńbẹ̀ ká lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal torí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ń tiwọn. àwọn ti fi léde o kódà wọ́n ti gbé sígboro ayé wípé àwọn ti ṣetán báyìí láti máa gba àwọn olólùfẹ́ láàyè ẹ̀yẹn tó bá di lóṣù tó ń bọ̀ ni nígbà tí wọ́n bá kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sheffield United ọjọ́ yẹn ni wọ́n ṣetán láti gba àwọn olólùfẹ́ láàyè olólùfẹ́ tó tó 15,000 15,000 fans láti gbà wọ́n láàyè láti wọ pápá àṣeré Emirates. ẹ mọ̀ wípé ìjọba ti fún wọn láàyè pé tó bá ti ń di October 3 ìgbà yẹn báyìí ó ní kí wọ́n máa gba olólùfẹ́ láàyè o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ lélẹ́yìí October 3 yẹn gangan ó ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àwọn náà máa gbàlejò Sheffield United lọ́jọ́ yẹn. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal kẹ̀dẹ̀ lélẹ́yìí wọ́n máa gbàlejò olólùfẹ́ eléyìí tó tó ìwọ̀n 15 tàbí ká sọ pé 25 nínú 100 ni o ìyẹn 15 and 25%. eléyìí tó fẹ́ẹ̀ tó 61,000 seater stadium home eléyìí tí wọ́n ní láàrin 9,000 àti 15,000 supporters àwọn náà máa láǹfààní àti gbàlálejò. eléyìí náà ti wá sọ pé òkè 61,000 capacity a máa gba 15,000 láàyè láti wọlé nínú ẹ̀ lọ́jọ́ yẹn. ó yá nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ẹ mọ̀ pé Phil Foden agbábọ́ọ̀lù Manchester City ni. ó ti sọ̀rọ̀ oníṣẹ́ àárí bí mo ṣe jọ́mọ léńjẹ báyìí. ọmọ 20 ọdún ni Etimon bí mo ṣe jọ́mọ léńjẹ báyìí olùkọ́ni Pep Guardiola òun ló ń fún mi ní ìkìyà òun ló dẹ̀ ń jẹ́ kí n mọ̀ wípé mo lè ṣe ẹ bá ń kí dáadáa kẹ́ ẹ bá ń yìn torí òun ló ń ràn mí lọ́wọ́ tí mo fi ń ṣe dáadáa. ẹ̀yẹn fún àwọn ìgbà tó fi ń fún mi láǹfààní láti máa wà lórí pápá èmi kò ń ṣe tèmi o mò ń lọ síbi ìgbáradì déédéé lójoojúmọ́ ni mo dẹ̀ ń fi gbogbo agbára mi mò ń fi sin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City. ìdílé lẹ́yìn tí olùkọ́ni fi ń rí i pé mò ń ṣe dáadáa tó dẹ̀ fi ń kì mí lẹ́yìn. eléyìí wọ́n ń fún mi ní òye wípé tó bá di sáà tó ń bọ̀ màá tún láǹfààní lábẹ́ olùkọ́ni ẹ jẹ́ n kọ́kọ́ tì sí olùkọ́ni Àdìó Ayọ̀dèjì torí ọ̀rọ̀ tó jọ̀rọ̀ olùkọ́ni ni. Phil Foden ó ń kí olùkọ́ni rẹ̀ Pep Guardiola wípé Pep Guardiola olùkọ́ni dáadáa ni o òun ló ń fún mi ní mòrà àti mo fi ń ṣe dáadáa òun ló ṣé kì í ṣe pé ó tún ń dọ́gbọ́n gbìyànjú àti ra ọkàn olùkọ́ni ilẹ̀ kó tó di pé sáà tuntun bẹ̀rẹ̀. pẹ̀lú bẹ́ẹ̀ mi ṣe ojú tèmi fi wò kì í ṣe pé ó ń dọ́gbọ́n ra ọkàn ẹ̀ lẹ̀ ṣẹ́mọ̀ ó máa ń dá at times kí player wà appreciative so once tí lóye tèmi ó ń appreciate coach ẹni tàbádẹ̀ wọ ọmọkùnrin dáadáa kì í ṣe wípé òun náà ò mọ bọ́ọ̀lù gbá ó mọ bọ́ọ̀lù gbá ní ìwọ̀nba tiẹ̀ so pẹ̀lú ìwòye tèmi wọ́n ní kéèyàn kíyàn kú oríyá oníyì iṣẹ́ so there is nothing special pé ó kí coach ẹ̀ tàbí pé bóyá pé kò kí pẹ̀lú bí ìwòye tèmi. pé kò kí kì í ṣe ó kí ó ń kí ni ó ń kí ni ó ń appreciate kì í ṣe pé ó ń ra ọkàn ẹ̀ kì í ṣe pé ó ń ra ọkàn ẹ̀ padà kò sẹ́yìn possibility tí ò lè ṣẹlẹ̀. pé bóyá ó ń scope olùkọ́ni ilẹ̀ pé èmi ò rò bẹ́ẹ̀ olùkọ́ni pé ọmọ yìí èmi ò rò bẹ́ẹ̀ torí performance Pep Guardiola ń ṣe coach tó jẹ́ wípé a máa wo orú nǹkan báyẹn kó tó di wípé ó lo play performance ẹ̀. ọ̀gbẹ́ni olówó kò. ní ìwòye tèmi bí awo bá kì fáwo à ń kì fún awo padà ni Pep Guardiola náà òdu ni kì í ṣàìmọ̀fọ́ lóko nípa eré bọ́ọ̀lù gbígbá kó má ti wá di pé ó di à ń sọ̀rọ̀ pa olùkọ́ni ṣùgbọ́n
Phil Foden náà kò lè jókòó pé ó lè nǹkan tèmi rò pé tó ní lọ́kàn ojú pé ládùúgbò gbogbo àwọn tí àwọn jọ ń gbá bọ́ọ̀lù fún Man City tóun wá jọmọ kékeré tóun dẹ̀ jọmọ kékeré tó dẹ̀ wà ní regular startup ní tíìmù yẹn ó yẹ kóun gbóṣùbàrà màndẹ̀ fún olùkọ́ni òun. tọ́ mo gbà sí yín lẹ́nu. agbábọ́ọ̀lù ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ẹ̀yẹn Toni Kroos ni agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbogbo fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ó ti gba ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona níyànjú o kódà ó tún gba Messi ó gbà á nímọ̀ràn ẹni kí ló wí o ó ní ẹgbẹ́ ẹ̀yìn Barcelona ṣé ẹ fẹ́ gbọ́ tèmi ẹ yọ̀ǹda Messi ẹ jẹ́ ó máa lọ ó ní Messi ṣé o fẹ́ gbọ́ tètè lọ darapọ̀ mọ́ Pep Guardiola nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City èèyàn ló máa ràn ẹ́ lọ́wọ́ dáadáa o èmi mọ̀ lóòótọ́ wípé ó kú lè kúrò kó wá darapọ̀ mọ́ Real Madrid ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City ló pè rẹ̀ máa lọ bẹ́ẹ̀ oníṣẹ́ àrí Messi tó bá kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lóòótọ́ ó dàbí pé Barcelona sọ irinṣẹ́ ńlá kan nù ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ lélẹ́yìí Lionel Messi agbábọ́ọ̀lù tó dáa jù ni tó wà lára àwọn agbábọ́ọ̀lù tó dáa jù káàkiri ilẹ̀ àgbáyé ni ṣùgbọ́n abẹ́ Cristiano Ronaldo ló wà o kò tí ì lè bá Cristiano Ronaldo Toni Kroos ló sọ bẹ́ẹ̀. ṣé ẹ wò pé ìmọ̀ràn tí Toni Kroos ń gba ọ̀gbẹ́ni olówó korun ìmọ̀ràn tí Toni Kroos ń gba Barcelona àti Messi yìí ṣé kìí ṣe ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ àlùwàlá ológbò tó ń dọ́gbọ́n àti kẹ́ran jẹ. Kò rí bẹ́ẹ̀ rárá torí pé tá a bá wò ó lóòótọ́ sí Ronaldo ti play. kì í ṣọ̀rọ̀ Ronaldo ni mo fi béèrè ìbéèrè yẹn o. ó yé mi nǹkan tóun náà gbé kalẹ̀ náà ni. ṣé mọ̀ pé tí Messi bá kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona bẹ́ẹ̀ni Messi ò ní lè máa kojú wọn nínú El Clasico. ó rí bẹ́ẹ̀ ká bá sọ bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀. ni mo fún wa sọ pé ṣé kìí ṣe torí ẹ̀ ló ṣe ń dọ́gbọ́n gbà níyànjú pé ẹjọ́ tètè máa lọ ara àwọn ìpèníjà wa rèé o. àbí àwọn tó ń jẹ́ ajínàgbòkú fáwọn. láláì fọ̀tápè náà káwò dáadáa ṣé Real Madrid ò wí ní league ní Spanish La Liga ni. àwọn current champion náà. so ìyẹn o kò dífá ṣùgbọ́n tá a bá gbé sórí òṣùwọ̀n pé ibi tí Ronaldo ti ń bọ̀ tó fi kúrò ní ṣe Portuguese League tó bọ́ sí Man U láti Man U lọ sí Real Madrid dé Juventus nísìn ó ti play fún bíi club 5 ní ìsìn Messi ò tí ì kúrò ní Barcelona láti bíi 20 ọdún so eléyìí náà tún fi òye yé wa pé tó bá kúrò ní Barcelona tó bá lọ Man City ká wo itú tó tún fẹ́ pa ṣé a tún ṣì maintain peak tó fi ń play lọ́wọ́lọ́wọ́. ó dà olùkọ́ni Àdìó Ayọ̀dèjì nínú ọ̀rọ̀ tí Toni Kroos sọ mo fẹ́ mú ìbéèrè kan tí mo fẹ́ kẹ́ ẹ dáhùn gẹ́gẹ́ bí olùkọ́ni. Toni Kroos sọ wípé Messi kó máa lọ èmi wá ń wòye ẹ̀ wípé ṣé kìí ṣe pé ọgbọ́n pé tí Messi bá ti lọ Real Madrid yóò ráyè jẹ gbogbo gàba eléyìí tí Barcelona ń jẹ ṣé kìí ṣe ọgbọ́n yẹn ni Toni Kroos ń dọ́gbọ́n rò lọ́kàn rẹ̀ láti dá. tábà ní ká wò dáadáa Toni Kroos tí ó sọ̀rọ̀ yìí ẹ rí wípé ó ti gbá bọ́ọ̀lù káàkiri. bẹ́ẹ̀ni. ó lè jẹ́ wípé bóyá pé kò achieve tó Lionel Messi ṣùgbọ́n ìrírí ni wọ́n ń pè ní àgbà tábà wò dáadáa ọjọ́ orí ẹ̀ nídìí football is almost 30 years. 30 gẹ́gẹ́ ni. tó jẹ́ wípé Messi sì jù lọ ní ti ọjọ́ orí ṣùgbọ́n tábà pé ká wo béèyàn ṣe ń kó láti inú club kan sí kan ó ti kúrò from Bayern to Real Madrid so from Germany to Spain ó ti fi ìlú kan sílẹ̀ lọ sí ìlú mi tábà Messi dáadáa inú ìlú kan ni Messi ti ń jọba so láti máa gbà níyànjú wípé kò lè mí wọ wípé ó ràn lọ́wọ́ ní fún career ẹ̀ because tí ó bá jẹ́ pé ó dúró sí ikọ̀ Barcelona títí tó fi sáà sílẹ̀ lóòótọ́ yóò kọ ìtàn kan náà ṣùgbọ́n tó bá tún kúrò ńbẹ̀ náà bí Cristiano Ronaldo ṣe ń múùfù káàkiri
yóò tún rí ìtẹ̀kọ́ wípé kí ibì kan lòun ti jọba òun tó lọ jọba láwọn ìlú báyìí láwọn ìlú báyìí so ìmọ̀ràn tó fún kì í ṣe pé bóyá pé torí kí. kì í ṣe torí selfish interest. wọn pilẹ̀ lè bá history Real Madrid Barcelona ò lè bá dúró ní Barcelona tó sọ wípé wọ́n gbé èèyàn ọjọ́ ọ̀nà pẹ́pẹ́ jẹ́ gbogbo nǹkan tí Real Madrid ti achieve. kíni consecutive Champions League kò sọ́mọ náà tí ó jọṣẹ́ ọwọ́ Real Madrid ló wà. ọwọ́ Real Madrid ló wà. àwọn náà tún gbájú. bẹ́ẹ̀ni so gbogbo kí la wá ń sọ tí à ń sọ pẹ̀lú pé bóyá pé ó ń wò bóyá torí pé wọ́n jẹ́ rival Barcelona ṣe ń jẹ́ rival fún Real Madrid ni so èmi ò rí gẹ́gẹ́ gbà tó yẹ pé kíní. ìyẹn bẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ ń bẹ̀ bàbá. mo ń gbọ́. ó ní abẹ́ Ronaldo ló ṣì wà lóòótọ́ ó wà lára àwọn agbábọ́ọ̀lù tó dáa jù káàkiri ilẹ̀ àgbáyé ṣe mọ̀ pé ọ̀rọ̀ Ronaldo Messi awuyewuye yẹn ó ti ń pọ̀ nígboro ayé ti pẹ́ ló jẹ́ pé wọ́n ń jà Ronaldo ló dáa jù Messi ló dáa jù táwọn àpọ́nlé bá máa sọ̀rọ̀ àpọ́nlé ò ní Messi ló dáa jù ọ̀rẹ́ rẹ̀ Naim yóò ní Ronaldo ló dáa jù wọ́n fẹ́ẹ́ lè yọ ẹ̀ṣẹ́ síra wọn lójú. ṣe rí a ní individual differences a dẹ̀ ní respect to our own opinion opinion àwọn kan ni wípé àwọn méjèèjì wọ́n dáa jura wọn lọ but pẹ̀lú opinion tèmi àwọn méjèèjì náà jọ wà lókè ẹ ti understand tábà wò dáadáa nígbà tí Barrister ẹ má bínú pé mo lo ọ̀rọ̀ àwọn olórin o Barrister àti Kollington nígbà yẹn tí wọ́n ń lo Daula àwọn méjèèjì náà jọ wà lókè àgbé ẹnìkan gorí ẹnìkan so ká má ṣe bá a sọ wípé Ronaldo ó dáa ju Messi lọ ó níbi tó ní kálukú wọn gùn ṣùgbọ́n ní achievement wọn àwọn méjì jọ dáa ni wọ́n jọ dáa ni. pé Toni Kroos kàn sọ yẹn ni. Toni Kroos kàn sọ yẹn láti fi ó fi hype ẹni tiẹ̀. ó fi bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ là ń tẹ̀lé. ó kò ṣe é dúró bó ṣe ń lọ là ń tẹ̀lé. ẹja kò lápá abẹ yẹn à ń padà bọ́ sórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì èèyàn nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lórí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n padà kéde rẹ̀ last wọ́n padà kéde rẹ̀ ẹ̀yìn agbábọ́ọ̀lù wọn tuntun ọ̀ṣàrà yánranyánran agánran ni wọ́n padà kéde wúndí àwọn tí ò tí ì mọkùnrin wọ́n padà kéde ọmọ tuntun tẹ́sẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀rín iṣẹ́ tó ṣe dáadáa tó máa ṣe kí ni tá máa kọlu gbogbo wọn dànù ìyẹn Gabriel Magalhaes ọmọ ọdún 22 yẹn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lille. ní kété tí Gabriel Magalhaes tó dénú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ó wá sọ fún Willian àti David Luiz rí ọ̀rọ̀ Yorùbá tún ṣe lápá abẹ ìyẹn ni pé ibi tá gbàlagbà bá wà ibẹ̀ lọ́mọdé máa ń bá ó ní ẹ̀yin méjèèjì èmi máa ń rí yín nínú fídíò géèmù ni inú àwọn géèmù tá a máa ń tẹ́kẹ́ yẹn ibẹ̀ lèmi ti máa ń rí yín àmọ́ báyìí ó mà ti rí ìlì bó bá ti rí yín lójú korojú wàá mọ tí David Luiz fi dá lóhùn oníṣòwò ń pè mí lárúgbó ni are you calling me old? Magalhaes wá dàn inú mi dùn láti wà pẹ̀lú yín kódà mo fẹ́ wà pẹ̀lú yín dáadáa ká dẹ̀jọ́ wà lórí pápá ni. Gabriel Magalhaes pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ká kọ́kọ́ wo bí àwàdà tán tiẹ̀ ọ̀gọ́ bára wọn ṣe yẹn náà ẹ rí David Luiz Willian Gabriel Magalhaes lórí field ṣé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ṣé ìdùnnú tó sọnù ń bẹ̀ ti padà síbẹ̀. Gabriel Magalhaes tábàlù dáadáa ẹ rí wípé ọmọ Brazil ni ó dẹ̀ ṣe dáadáa fún Brazil bó ṣe jẹ́ wípé ọmọ kékeré ni bí èjì ọtí ju 22 years of age lọ so pẹ̀lú ìwòye tèmi èmi wà tó jẹ́ wípé Arsenal wọ́n ṣe rí replacement fún gambling David Luiz only because David Luiz of these days ó máa ń gamble gan. ẹ wo David Luiz ìjọ Liverpool ẹ wo David Luiz ìjọ Chelsea ìjọ Man City. bẹ́ẹ̀ ni on and off ní David Luiz so Arsenal need àwọn ọmọ kékeré of this age of this calibre láì jẹ́ wípé kí wọ́n lè boost moral defence line wọn so pẹ̀lú Gabriel Magalhaes ẹ rí wípé Arsenal ní sísìn yìí a lè fún opponent díẹ̀ láti lè destabilize defence line wọn ìyẹn tí ọmọkùnrin bá ní regular playing ìyẹn rẹ bọ́ọ̀lù Arsenal. Gabriel Magalhaes olùkọ́ ọ̀gbẹ́ni olówó korùn Gabriel Magalhaes William Saliba Ashley Maitland-Niles wọ́n Arsenal fẹ́ keep ẹ̀ padà Kieran Tierney
ìyẹn wà ńbẹ̀ tó ń ṣe dáadáa Hector Bellerin ó ṣeé ṣe kó náà má lọ bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munchen títí tó fi dórí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus gbogbo wọn náà ń gbó wa pé ẹ fún wa ní Hector Bellerin ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ajé tásẹ́nà ò tí ì dá wọn lóhùn ṣé pẹ̀lú àwọn tó wà ńlẹ̀ yìí ṣé ká sọ pé Arsenal ti rí solution sí pẹ̀lú ká má gbàgbé David Luiz náà wà ńbẹ̀ o ṣé ká sọ pé Holding náà wà ńbẹ̀ òun ó ṣeé ṣe kó lọ Newcastle on loan ṣùgbọ́n wọn tí finalize ẹ̀ Chamba náà wà ńbẹ̀ tó wà ńlẹ̀ ìfarapa ṣé ká sọ pé pẹ̀lú gbogbo àwọn wọ̀nyí Arsenal ti rí solution sí defensive problem wọn torí olùkọ́ni Mikel Arteta sọ wípé we are now becoming strong defensively. Mikel Arteta ó rí ọ̀rọ̀ yẹn sọ pé àwọn náà ti ń become strong defensively nísìn torí tá a bá wo FA Cup final pẹ̀lú Chelsea tá a lè tún wo Community Shield náà pẹ̀lú Liverpool ẹni tó di ẹ̀yìn wọn mú ó ṣiṣẹ́ takuntakun mo yẹ fẹ́ tá a bá wo Community Shield against Liverpool Salah àti Sadio Mane títí tó fi dé Roberto Firmino gbogbo wọn pápá bó ṣe mú wọn tó ń gba bọ́ọ̀lù lẹ́sẹ̀ wọn tí ò dẹ̀ kọ́ sí any free kick níbẹ̀ yẹn ó ti fi hàn pé Mikel Arteta ó mọ ọgbọ́n àtinúdá pẹ̀lú pé wọ́n tún ṣe gbé Gabriel Magalhaes nísìn ó fẹ́ wò pé ọgbọ́n tóun tún lè dá pẹ̀lú David Luiz on and off ni bí àdéhùn ṣe sọ off form on form ló máa ń wà ńgbà míì ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n á ti Gabriel Magalhaes sí deep defence kó wà defensive midfielder kí David Luiz wà ní offensive midfielder ó máa ran Arsenal lọ́wọ́ dáadáa ní sáà tó ń bọ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo Bellerin àti Willian àti gbogbo wọn tán kó pọ̀ yìí náà sìn wọ́n iṣẹ́ tó kù náà táwọn àwọn player yìí náà máa tún rò torí ẹni tó bá ti ń gbá first 11 tẹ́tẹ́lẹ̀ kò ní fẹ́ jó àjò rẹ̀yìn kóun tún máa jókòó sórí bench. ẹni tí ò dẹ̀ tí ì wọ tíìmù òun náà fẹ́ ṣiṣẹ́ láti wọ̀ afẹ́ tàbí elégbé so ní ìsìn iyán ti dàtún gún ọbẹ̀ ti dàtún sè ni àwàdà tí Gabriel bá David Luiz àti Willian ṣe ní ìsìn pé òun wò wọ́n lórí video game ni ó ń pàkíyèsí wọn sí àwọn kankan ni mo dẹ̀ mọ̀ pé David Luiz náà dẹ̀ dá mọ̀ lòun náà ṣe fún ní rèsì tó fún yẹn èmi ò tí ì darúgbó are you calling me an old person so ní ìsìn gbogbo wọn gbọ́dọ̀ jókòó láti mọ ọnú ọbẹ̀ tó máa dọ̀rùn lásì. ó dà ọjọ́ dẹ̀ ti lọ ṣá bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ lélẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ń tiwọn àwọn tún tẹpá mọ́ láti gbé Khalidou Koulibaly ni bó tilẹ̀ jẹ́ pé wọ́n àti ṣe kí ni wọ́n àti àdéhùn ò tí ì dán mọ́rẹ́ lórí pé wọ́n sì jọ ń sọ lọ́wọ́ bóyá máa wà bí ò ní wá. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City wọ́n dẹ̀ ti yọ̀ǹda èèyàn Ivan League jáde lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Verona èèyàn lórílẹ̀‐èdè Italy ni. bẹ́ẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli wọ́n ṣe gbé Socrates Papastatopoulos ṣé lèyí máa fún Man City èèyàn ní hope tàbí kí n sọ pé ní opportunity láti gbé Khalidou Koulibaly pápápá láàrin 30 seconds fẹ́yìn. ó ṣeé ṣe kí wọ́n rí Khalidou Koulibaly gbé sí inú kọ Man City ìfẹ́ tán bá fi hàn sí tóun náà bá dẹ̀ ní first 11 lòun fẹ́ wà àwọn iṣẹ́ tí manager gbọ́dọ̀ jókòó wò nìyẹn wọn gbọ́dọ̀ gbé èèyàn kan tún waste owó lórí ẹ̀ kó wá jẹ́ flop. ó yá olùkọ́ni àgbà ẹ rí wípé kò sí nǹkan tí Pep Guardiola bá dáwọ́lé tí ò ní yọrí sí rere he knows how to ó mọ bó ṣe lè bá player sọ̀rọ̀ tí ó fi di tiẹ̀ no matter gbogbo tactics láti lè romance mind pẹ̀lú player lónìí so pẹ̀lú ìwòye tèmi mo rí wípé Koulibaly easily ni Pep Guardiola máa gbé. ó máa wọ Man City lágbára náà torí pé Napoli gan ti sọ tẹ́lẹ̀ pé Socrates làwọn fẹ́ fi replace ẹ̀ tó bá lọ wọ́n dẹ̀ ti gbé Socrates báyìí definitely ká mọ̀ retí ẹ̀ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City ó yẹ dágbére fáwọn ará ilé ẹjọ́ ti lọ. mo kí àwọn tí ó ń wò wá àti àwọn tí wọ́n ń gbọ́ wá látàárọ̀ etí tẹ́ fi ń gbọ́ wá ìyẹn ò ní di o ojú tẹ́ fi ń wò wá ìyẹn ò ní fọ́ a máa bá yín ẹ̀yin náà máa rí wa wò bí ìran
mo kí iléeṣẹ́ pep wọn kú iṣẹ́ ribiribi òní tún yàtọ̀ sí tànà lágbára Ọlọ́run. ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún lọ́jọ́ rọ bó ṣe máa jẹ́ nìyẹn. ó dàbọ̀. ibi òkè là ń bá gbà pep rédíò ti wà lókè kò ní jábọ́ láéláé adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń bá wa lọ láṣẹ Ọlọ́run náà ẹ̀yin náà la máa bá àwa náà la máa rí pẹ̀lú ìdùnnú àtayọ̀ tá a bá yín náà látún pàdé ẹ ṣe púpọ̀. òyà lórúkọ gbogbo àwọn tá a jọ ṣe ó tó fi dùn tí gbọ́ngbọ́n fi kọ́ sí Adédoyin Sọlá Deborah Peters ọmọ mi tó ṣe nọ́mà ó ní tó bá gbá mi mú ṣé mi á wá dúró dè wọ́n ni màá gbéra dànù HOA Anna Ọpẹ́mípọ̀ Adélẹ́yẹ ìyẹn máa gbórí wọlé pẹ̀lú amúlùdùn àpọ́nlé Abdulsalam jẹ́ á máa lọ lé àkántàǹtì mímí ní gbọ́kú ẹ̀ ay ọmọ mi tó ṣe nọ́mà Ṣẹ́gun Ọláyẹmí Débì Olúchi tètè tó fi dórí lẹ̀pá mi tó ṣú ọ̀ Tèmídire ọmọ agboolé wa lóye ṣíra àti lórúkọ ọ̀gá iléeṣẹ́ wa Dr. Taiwo Isaac Adésọjí Olúwàfẹ́mi Adéyẹmọ ló kọ tèmi Fẹ́mi kọ́kọ́rọ́ Ẹlẹ́dùmarè tí ò ṣeé jí gbé kọ́kọ́rọ́ tí ò ní kí o dà tó jẹ́ pọ́lọ́n ló ń ṣọ́ mi ẹ wo mi ò ní security mi ò rówó gbà torí mo ní bàbá ńlá kù bàbá security tó ju security lọ Ọlọ́run ní 08134317707 08134317707 gbogbo eré ó dọ̀la ó dàbọ̀.